bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ Jésù. Bí iná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ nílé ayé mi o. Bí iná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ Jésù. That's my promise for you, Lord. Bí iná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ. Bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ Jésù mi. Bí iná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ. Èyí ló mú mi rántí Jósẹ́fù nínú ìwé Jẹ́nẹ́sísì orí 19 níbi tí a ti mú Jósẹ́fù wá sí ilé Pọ́tífà láti máa ṣe ìránṣẹ́ fún un. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run bẹ̀ pẹ̀lú Jósẹ́fù ó rójú rere lọ́dọ̀ Pọ́tífà kàkà kó ṣẹrú nílé ọ̀gá rẹ̀ níṣẹ́ látún fi jọ̀gá lórí ohun gbogbo. Èyí tó ń bẹ nílé Pọ́tífà láti fi Jósẹ́fù ṣolórí fún. Ṣùgbọ́n láyé yìí bí a máa wà nínú ire bẹ́ẹ̀ gẹ́gẹ́ ire a máa wà nínú ibi. Èyí ló jẹ́ kí aya Pọ́tífà ṣíjú lé Jósẹ́fù ó wípé Jósẹ́fù mo rí ọ wípé arẹwà ọkùnrin ló jẹ́ ó ní jọ̀wọ́ mo ń bẹ̀ ọ́ wá ṣe kólàbò fún mi. Ó ní handsome bọ̀bọ̀ ìwọ Jósẹ́fù jọ̀wọ́ ó súnmọ́ mi jọ̀wọ́ súnmọ́ mi mo fẹ́ kó wá bá mi ṣe. Ṣùgbọ́n Jósẹ́fù kọ̀ jálẹ̀ ó wí fún wípé lóòótọ́ láti fi mí ṣe olórí ohun gbogbo èyí tó ń bẹ nínú ilé Olúwa mi èyí tí ń ṣe ọkọ rẹ̀ kò sì rí ohunkóhun pamọ́ fún mi o rárá bí kò ṣe ìwọ aya rẹ̀ nìkan ló fi pamọ́ kúrò lọ́dọ̀ mi. Jósẹ́fù kọ̀ jálẹ̀ ó ní wọ́n wá ti ṣe èyí kí n wá búburú ńlá yìí kóhun sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run òun àmọ́ ọ̀rọ̀ yìí dùn aya Pọ́tífà ó lo etí obìnrin ó parọ́ mọ́ Jósẹ́fù ó rán Jósẹ́fù lẹ́wọ̀n àmọ́ síbẹ̀síbẹ̀ ńkọ́ kókó Ọlọ́run kó lè fara hàn ní kí alá Jósẹ́fù kó lè wá sí ìmúṣẹ ní. Ẹ̀gbọ́nà tó bá jẹ́rú àsìkò yìí ni ènìyàn mélòó la lè fọwọ́ sọ̀yà fún pé yóò yọ nínú irú àdánwò yìí tọ́lọ́run bá lè sàmì ẹ̀ṣẹ̀ ẹgbọ́n ta ló lè dúró. Ká má ṣe ṣògo nínú ara wa ò wípé nílé ayé yìí àwa ni ẹni mímọ́ jùlọ. Kò sẹ́ni tí a kò lè dánwò láyé ẹni tó bá dúró kó mú ìdúró kó má bàa ṣubú. Tó bá kù ṣẹ́jú kan kémi kò ṣẹ̀ sí Ọlọ́run mú mi dúró mú mi dúró mú mi dúró kémi má bàa ṣẹ̀ sí ọ nílé ayé mi o. Iná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ Jésù. That's my promise for you, Lord. Iná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ. Èmi àtẹ̀lé ọ Jésù mi yọ bíná ń jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí rántí Pétérù nínú Bíbélì pẹ̀lú Jésù Olúwa wa. Mo débi kan ní Jerúsálẹ́mù tí wọ́n pè ní Gálígàtù mo ní àánú ṣe mí. Omi bọ́ lójú mi o torí pé lórí òkè yìí kan ní Pétérù ti gbẹ́sẹ̀ Jésù Olúwa wa. Mo wá ní èṣe tí Pétérù bó ti súnmọ́ Jésù tó fi sẹ́ Jésù Olúwa. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ láṣẹ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Mátíù
chapter 26 verse 34 Jésù ló sọ fún lọ́jọ́ yẹn ó ní Mr. Peter lóòótọ́ ni mo wí fún ọ o ìwọ yóò sẹ́ mi o ní ìgbà mẹ́ta ní òru yìí kan kí àkùkọ kó tó kọ àmọ́ Pétérù ń fọwọ́ sọ̀yà fún pé ó ní láíláí èmi kò jẹ́sẹ̀ o ó ní bó jẹ́ ti kú ni òun lè bá Jésù kú ṣùgbọ́n fìrífìrí ìyà díẹ̀ lórí tí wọ́n fi jẹ Jésù ló bá sá ó lóun ò mọ Jésù rí mọ́ ó ti gbàgbé májẹ̀mú tó bá Jésù dá lẹ́yìn èyí tí èyí ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Jésù ti sọ ó bọ́ sóde ó sọ fún kíkorò torí pé ọ̀rọ̀ Olúwa ó ti wá sí ìmúṣẹ ọ̀rọ̀ Ọlọ́run mà lágbára báyà tọ̀run bá kọjá lọ kíkínú ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láìṣẹ Ọlọ́run jọ̀ọ́ mú mi borí àdánwò tó lè mú mi ṣẹ̀ sí ọ bó ti wù kó lè tó bó ti wù kórun kó lè mú tó sọmọ dúdú díẹ̀ yóò wá Olúwa nígbà ìṣòro tàbí nígbà ìtura bá dé o jọ̀wọ́ mú mi dúró nínú ìfẹ́ rẹ ohun tó tuni lára jù nílé ayé má ṣe jẹ́ kó mú mi ṣẹ̀ sí ọ àbí ibi ìdánwò ní èyí tó lè dání padà sẹ́yìn lọ́dọ̀ rẹ Ọlọ́run jọ̀wọ́ má gbé bá mi o má ṣe jẹ́ kémi ṣẹ̀ sí ọ bó bá kù ṣẹ́jú kan láyé mi kémi kò ṣẹ̀ sí ọ mú mi dúró 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 kémi má bàa ṣẹ̀ sí ọ nílé ayé mi o. iná jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ Jésù iná jó bójú bá ń rọ̀ bíjì bá ń jà èmi àtẹ̀lé ọ. Jésù